lóye o tó yà sí ìrìnàjò àfi ìrìnàjò ẹjọ́ ẹjọ́ kú àdùpẹ̀ sí ẹ̀ sáyé lọ lẹ́yìn ìgbẹ̀yìn o. Ẹ̀jẹ̀ bára wa lóye o tó yà sí ìrìnàjò àfi ìrìnàjò ẹjọ́ ẹjọ́ kú àdùpẹ̀ sí ẹ̀ sáyé lọ lẹ́yìn ìgbẹ̀yìn o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Egun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Egun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ̀mọ́ rìbà o. Olúrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. Egun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. Olúrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o. Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé o. Mo kí wa ní òkè òkun, mo kí wa ní ìsàlẹ̀ ọ̀sà. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ńlẹ́ yìí o. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin baálé ilé tẹ̀ ń wá jíjẹ mímu káàkiri ẹ̀ ní mọ̀dàmú. Mo sì kí ẹ̀yin ìyáálé ilé tẹ̀ wà nídìí àrò tẹ̀ ẹ̀jọ́ bí ọ̀dànù. Mo kí yín, kò ní sú yín ṣe. Àgbẹ̀ rokoroko bá gbẹ̀ bá rokoroko, àgbẹ̀ ní jẹun oko tó ro o. Ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ yín o. Ẹ wo àwòrán yìí. Akọ ìbẹ́pẹ là á pè. Ìtànná ìbẹ́pẹ. Ṣùgbọ́n eléyìí akọ ìbẹ́pẹ là á pè. Òun èso. Akọ ìbẹ́pẹ kì í so. Kábíyèsí Ọlọ́run. Àní Ọlọ́run dá ọgbọ́n. Ó wá fi ọgbọ́n ó fi sínú àwọn tí wọ́n wá ọgbọ́n láti máa rí múlò sí rere. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fò òótọ́ ọ̀nù jáwé mo kí yín o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fò òtítọ́ ọ̀nù wàgbò mo kí yín o. Gbogbo ẹ̀yin ajíjáwé abíwẹ́rẹ́ gbogbo yín mo kí o. Tọ́ bá ń jáwé abíwẹ́rẹ́ ojú ayé rẹ̀ ló ti rí. Tọ́ bá ń wàgbò abíwẹ́rẹ́ ojú ayé rẹ̀ ló ti rí. Ńgbà àwọn bá dá akọ rẹ tí wọ́n bá ní àbẹ eléri ibú wo ni kò tún mọ̀ pé ewé rẹ̀ tọ̀ ń já iṣẹ́ ibi ló fi ń ṣe. Tàbí tọ́ bá kú tẹ́yìn rí ọ̀dà kò tún mọ̀ pé gbogbo ewé tọ̀ ń já lójú ayé tí gbogbo èèyàn ń kí sàrẹ́ ìgbẹ̀yìn rẹ̀ òun gbé kọ̀kọ́ ṣiṣẹ́ ibi. Ìwé abíwẹ́rẹ́ ni ẹ máa já o, ẹ má jáwé ẹ̀jẹ̀ o, ẹ má jẹ́ ajáwé ẹ̀jẹ̀ o. Ìwòsàn ìbílẹ̀ lélẹ́yìí. Ẹ̀sìn ò pé a má lo oògùn ìwòsàn ìbílẹ̀ léyìí tó wà lọ́nà àìtọ́. Ẹ wo èso akọ ìbẹ́pẹ yìí. Kí ló wúlò fún rí? Bàbá ẹnìkan kọ́ ló ní ìbẹ́pẹ, fúnra Ọlọ́run ló ní ìbẹ́pẹ o. Ìbẹ́pẹ yìí ṣẹgbẹ́ wa, àdáyé la bá bẹ́pẹ. Àdáyé la bá mángòrò yìí ṣẹgbẹ́ wa tẹ́ ń pè ní mángò. Kájú kì í ṣẹgbẹ́ wa tẹ́lẹ̀ òyìnbó ń pè ní kaṣú kì í ṣẹgbẹ́ wa, àdáyé la bá. Ọlọ́run sì fi í lẹ̀ ká máa lò ó ni. Ó yọ̀ǹdẹ̀ fún wa ni. Kí ló wúlò fún? Orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọdé eléyìí tẹ́tí kọ́ wá kọ́gbọ́n. Àgbàlagbà nù eléyìí tẹ́tí kọ́ wá kọ́gbọ́n. Ọgbọ́n ọnú rẹ̀ tó lò ní fílẹ̀. Tó o bá fọgbọ́n ọnú rẹ̀ lò ní rí bàbá tẹlòmíì náà gbà. Èdè Yorùbá kan ló ní àkọ́fámọ́fá ní sako àkọ́fámọ́fá àkóògùn mọ́ògùn ní sawo àkóògùn mọ́ògùn. Babaláwo kan ọ̀dàgbàdàgbà kó lóun ò ní fa kọ́mọ́. Èyí ọba dàgbàdàgbà tó lóun ò ní fa kọ́mọ́. A jẹ́ pé èyí tó ti kọ́ oṣù tẹ́tọ́ fẹ́ parun ni. Èèyàn tó máa kọ́ ọgbọ́n kọ́gbọ́n ni. Àwa náà dúró àtún kọ́gbọ́n kọ́gbọ́n ni. Èdè tí mo lò ní ìsìn
èdè Yorùbá ni àṣàyàn èdè Yorùbá ni kì í ṣọ̀fọ̀ pásìmígbà o kì í ṣọ̀fọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ tí mo sọ ní pé o lè torí pé ìmọ̀ tó ti mọ̀ tó bá délẹ̀ ibì kan o tún ní kọ́gbọ́n mọ́ irọ́ èyí tí a bá kọ́ tó lọ kọ́ mi mọ̀ èyí tó kọ́ ojú kan yẹn náà ló sì wà ò ní ju ṣùgbọ́n tó bá tún kọ́ mi sí níjọ́ èyí tó mọ̀ lọ́wọ́ bá fẹ́ yíwọ́ èyí tó tún kọ́ ń bò mí òun ló tún lò tó fi gbéra rẹ ró ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ máa bá mi bọ̀ wá. Èso ìbẹ́pẹ ìtànná ìbẹ́pẹ ìtànná akọ ìbẹ́pẹ òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìtànná akọ ìbẹ́pẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan máa jẹ̀bẹ́pẹ hàn tẹ́ ń pè ní pọ̀pọ́ ẹlòmíì ọmọ bí akọ rẹ̀ ń bẹ bí abo rẹ̀ ń bẹ. Bí Ọlọ́run ṣe dá àwọn èèyàn tá a jọkùnrin tá a jóbìnrin ǹjọ́ mọ̀ pé bẹ́ẹ̀ nìbẹ́pẹ náà wà. Ọlọ́run ọba ṣàánú àwọn ẹ̀dá ènìyàn ọpọ́n wálé púpọ̀. Ọrọ̀ àwọn ẹranko inú igbó ọ̀rọ̀ fún wa tó o bá fọwọ́ ara rẹ̀ fa wàhálà wọn ò ní bọjà. Àwọn igi ìgbẹ́ ọ̀rọ̀ wọn fún wa ká máa jẹ èso wọn má tọ́ bá jẹ́ kọjá àlàyé ọ̀yọ́ ọ̀lẹ̀ bí kò máa yàgbẹ́ bí kò máa lè sùn mú àbá jẹ́ ń jẹkújẹ bó ni ó ṣe ní yọ ọ́lẹ̀. Sórí ìbẹ́pẹ yìí àǹfààní tí ń bẹ lára ìbẹ́pẹ akọ àti ìbẹ́pẹ abo kò kéré o. Ṣé rí ohun téèyàn bá mọ̀ wúlò rẹ̀ tí sì ń bẹ láyìíká ẹni bí afọ́jú léèyàn rí. Ó ti já tí wọ́n bá sọ wúlò rẹ̀ fún yẹn kó wọn tó sọ pé ṣé lóòótọ́ ṣé pé ohun tẹ́ wí ń ṣiṣẹ́ báyìí tó sì lò ó torí bẹ́ẹ̀ yóò ní ẹ jámọ̀ yìí pé ó ti wà lẹ́yìn ìpìlẹ̀ òun níṣẹ́ ó ti lé lọ́dún 15 years tó wọn mọ̀ wúlò rẹ̀ níjọ́ bá ti mọ̀ wúlò rẹ̀ kò ní jẹ́ nìkan fọwọ́ kàn mọ́ yọ́ máa ra gbàdí ni. Ìtànná akọ ìbẹ́pẹ ó wúlò o. Ìtànná yìí ọ̀kan ṣoṣo òṣùpá ni tó ju gba fìtílà lọ. Ìwúlò rẹ̀ ní wí fún wa o pé bó ṣe ń wó ìtànná yìí iṣẹ́ tí ń ṣe kò kéré. Ẹ gbọ́ iṣẹ́ tí ń ṣe rí bí àwọn òyìnbó máa ń ṣe ń gbá rìsáàtì lórí nǹkan bẹ́ẹ̀ làwọn bàbá wa náà lọ́n fún wọn ní ẹ̀bùn láti ayé ìjọ́hun ṣùgbọ́n àwọn èèyàn máa ń ka àwọn bàbá wa kún pé wọ́n wọn ọ̀kàwé ìwọ tó wá kàwé kí ló fi dà ìwé rẹ̀ tó kà kí ló fi dà ìwé rẹ̀ tó ka ọ́fíìsì ló ń fi ṣiṣẹ́ ọ̀gbá rìsáàtì lórí ẹ̀kọ́ tó lọ fún. Ẹ gbọ́ ìtànná yìí lọ wá ìtànná yìí kọ́pọ̀ lọ wá ìtànná yìí kọ́pọ̀ dáadáa kọ́ wá ìpò ọ̀bọ̀ kọ́pọ̀ dáadáa pẹ̀lú igi ńlá kóun náà pọ̀ dáadáa. Ẹ̀gbọ́n tí ń wí igi ńlá èèpo ọ̀bọ̀ ìtànná yìí ẹwà ẹjọ́ pọ̀ dáadáa. Egbò túdé ewé túdé ewé kan bẹ́ẹ̀ à ń pè ní ewé bí ìraná
ẹja ẹjọ́ pọ̀ bẹ́ẹ̀ rí jẹ́ ẹ̀rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ ṣẹ́rí ewédú tà ń jẹ lọ́bẹ̀ yìí ẹ tú tegbòtegbò ní ẹ lè rà á lórí igbá tegbòtegbò rẹ̀ kìí ṣe èyí tí wọ́n fọ̀bẹ gé o èyí wọ́n tú tegbòtegbò ní kẹ́ wá o pẹ̀lú ewé oríjì ẹ gún gbogbo ẹ̀pọ̀ kẹsà ìní ọjọ́ wà mẹ́ẹ̀ tá à ń pè ní sọ́ọ̀fọ̀ àwọn eléèbó ní ń pè ní sọ́ọ̀fọ̀ ìní ọjọ́ òun náà ní jẹ́mí òrùn ẹ gún gbogbo ẹ̀pọ̀ ẹ fà lórùn ìwọ onígbá sàmáfin nídìí ọjà rẹ ọ sọ fún mi pé ìwọ ń tà èèyàn bú òní yáwájú rẹ sórí ìwọ tí wọ́n ti dáwọ́lé igbá rẹ pé òní tà tó sì lọ́ọ́ fowó rọ̀gùnrógún bàbá lọ́ọ́ gbowó kọ́múláńtà tó lọ́ọ́ fi ra ọjà tí wọ́n ò fẹ́ jẹ́ kọ́ tà ó rí àrà tí ọlọ́run ọ̀dà fún ọ ẹ̀gbọ́n mo wí dáadáa ṣé n tún wí. ìtàn náà kọ ìbẹ́pẹ ìtàn náà kọ ìbẹ́pẹ ẹwà ẹjẹ ọ̀pọ̀ ọgọ èèpo ọ̀bọ lọ́pọ̀lọpọ̀ èèpo igi ńlá lọ́pọ̀lọpọ̀ ìmí ọjọ́ òun náà ní jẹ́ ìmí òrùn ẹwà ẹjẹ ọ̀pọ̀ díẹ̀ ewé túdè egbò túdè ẹwà sí ewé bí ìráná ewé dútà ń jẹ lọ́bẹ̀ ẹ má fi ọ̀bẹ gé o ẹ má rà yìí wọ́n fọ̀bẹ gé o èyí wọ́n tu tegbòtegbò ẹ gbọ́n yẹ̀pẹ̀ díẹ̀ nù òun ní ká ẹ lò ẹ wàá gùn ẹ ti gún ọyẹ ẹ̀sà ẹ tó tóngún ẹ̀sà ẹ tó tóngún ẹ̀sà wọ́n sá máa fọn iná kalẹ̀ ẹ̀yẹ iná kalẹ̀ wọ́n sá máa bù ú sí fín nídìí ọjà rẹ ó yin ọlọ́run ọba lógo yìí pé mò ń tà tí wọ́n bá dáwọ́lé ọjà èèyàn tí wọn ò jẹ́ ọ́ tà máa lò ó tí wọ́n bá fi àmú burúkú sí èèyàn lára tí wọn èjé èèyàn máa ráàánú gbà máa lò ó inú ilé tó ń gbé tí àwọn ẹni burúkú bá pọ̀ ńbẹ̀ tó bá ń lo àṣírí wọn ó sì máa tú dúkìá ọlọ́run lélẹ́yìí ọ̀pọ̀fọ́ ògbé tutù ta dúkìá ọlọ́run ni pẹ̀lú agbára ọlọ́run ọba lòun fi yọ pẹ̀lú agbára ọlọ́run ọba lòun fi ràn pẹ̀lú agbára ọlọ́run nílẹ̀kùn ọjọ́ ṣe fi sí o pẹ̀lú agbára ọlọ́run ọba nílẹ̀kùn ọjọ́ ṣe tì o tó bá jẹ́ pé ọlọ́run ló lágbára lórí gbogbo nǹkan tó bá lo sẹ́yìn ó dúpẹ́ fọlọ́run àfisẹ́ yìí lẹ̀ torí kẹ́ lè yìn wá torí kẹ́ lè dúpẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ti náwó dànù tí wọ́n ti gba mílíọ̀nù tí wọ́n ti ní ọ̀takọ̀ rẹ̀ tí wọ́n ti fàfọ̀ṣẹ́ gba nǹkan dànù lọ́wọ́ àwọn èèyàn gbogbo ohun tó fi parí iṣẹ́ yìí ó lè na jàpò 5 Faransé lọ táǹpẹ̀ ní 5,000 gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò yọ ọba yín lára mu orúkọ mi ní Lukman ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́ẹ̀kan sí àníwọ̀ tọ́jẹ́ pé ogún ìdílé rẹ olóò lè fílẹ̀ ìwọ náà ní rógún ìdílé bàbá ẹ lò ní ìgbà dúkìá ọlọ́run lélẹ́yìí o ẹ lọ́ọ́ ṣe yọ ọba yín lára mu ẹ bẹ̀rẹ̀ yìí pẹ́sẹ́ lè fi sára kẹ́ tó jáde mọ̀nà fi sára tó jáde àtọmọ kékeré àtàgbàlagbà nílò kọ́dà jẹ́ tó já ọ sí tí èèyàn bá ẹsẹ̀ bí ọmọ tó bá yẹ pé àṣẹ̀ṣẹ̀ bí ọmọ àáfin nínú ilé tọ́jà pé tẹ́ ẹ bá fin àwọn ọlọ́wọ́ ọbú mo fi ọlọ́run ọba búra pé wọn ò ní lè gbé ọmọ náà wọ́n máa sá ni àwọn ọlọ́wọ́ ọbú wọn ò ní lè fọwọ́ kan ọmọ náà ìwọ tó bá fin nídìí ọjà rẹ àwọn ẹlẹ́sẹ̀ ẹ̀bú tí máa yàdọ̀ rẹ tí wọn èjé kọ tàwọn ò ní lè wá tàbí káàárẹ̀ ọ̀dà wọn gúnlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìwọ tó ṣe kọ́lé tuntun kalẹ̀ fin nínú rẹ ìwọ tó ní ṣọ́ọ̀bù fin nínú rẹ
kódà ààfin sára mọ́tò gan pàápàá àǹfààní kó jàǹkárí wọ̀ ni àlákàlà pọ̀ ni ẹ̀wọ̀n ọ̀fẹ́ràn mi ni dán wò agbára ọlọ́run lélẹ́yìí kí èsì tèèyàn ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan o nọ́mbà tẹ́ fi darapọ̀ mọ́ wa rèé tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ó bá lọ láàrin ijọ́ mẹ́ta ni ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni tẹ́ bá pe nọ́mbà Kotonu mi tí ó bá lọ kẹ́ mọ̀ yìí pé mo ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni o ọyẹ ẹ̀tẹ́ síbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ o ń fún yín ní nọ́mbà Nàìjíríà ń fi kóòdù rẹ̀ sí +234 80 3298 3298 +234 80 3298 3298 fáfàdé ẹ̀yin tẹ́ ń wà Nàìjíríà tẹ́ ní ìwúlẹ̀ fi kóòdù sí 080 3298 3298 ó pé ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì +234 81 33 155 111 081 33 155 111 nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta +234 80 890 38658 fáfàní ẹ̀yin tẹ́ wà Nàìjíríà 080 890 38658 nọ́mbà àbẹ̀nẹ̀rẹ́ o +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà àkọ́kọ́ nù nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 ẹ fẹ́ tọ́jú àwọn ara ni lé ìtagbára ìwé àtẹ̀bùká àbẹ́fẹ́ béèrè nípa ìrìn àjò yín àbí lórí iṣẹ́ yín lórí ọkọ ni àbí lórí aya ni ẹ kàn sí wa kì í ṣọ̀fẹ́ o ẹ sanwó consultation o á dára fún yín o òjò kí rọ̀kọ́ tà sí ilẹ̀ o gbogbo ibi tẹ́ ẹ bá wà olóore yín kò ní tà sí yín o olóore yín ò ní dojújà kọ yín o olóore yín ò ní dojújà kọ yín o olóore yín ò ní dojújà kọ yín o torí pé ìran ìgbín kan kì í rìn kọ́ pàdé aláàánú gbogbo ibi tẹ́yìn bá rìn dé láyé ẹ máa pàdé aláàánú mi o aláàánú yín ò ní dojújà kọ yín o ire o gbogbo èrò aburú lórí yín gbogbo èrò aburú lórí àwọn ọmọ yín ó di wọ̀ ilé ọ̀tá yín o ire o ire o ire kàbìtì. ọ̀kí màmá. Ọ̀nà kan náà bojú lágbárí.